Nínú àtúpalẹ̀ ìtàn, àkọsílẹ̀ jẹ́ ká mọ̀ wípé ọdún 1937 ni àpérò àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà àkọ́kọ́ wáyé, èyí tó wáyé nílùú Ọ̀yọ́ Aláàfin. A gbọ́ wípé àkọsílẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ òní ó darí àpérò náà. Bákan náà lọ́dún 1938 òní àpérò ẹlẹ́ẹ̀kejì àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà ó wáyé nílé Ifẹ̀, tó sì jẹ́ wípé kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ náà ni ó darí ìjókòó. Bákan náà lọ́dún 1939 àpérò tún wáyé, ìyẹn àpérò àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà, tó sì wáyé nílùú Ìbàdàn. Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà òun náà ni ó darí ìjókòó àpérò náà, ìyẹn àpérò àwọn lọ́balọ́ba tọdún 1937 tó wáyé nílùú Ìbàdàn. Nígbà tó di ọdún 1940 àpérò míì tún wáyé láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà, èyí tó wáyé nílùú Abẹ́òkúta nílẹ̀ Ẹ̀gbá. Bákan náà Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni ó darí ìjókòó náà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn bó ṣe fi yé wa. Nígbà tó di ọdún 1941 àpérò míì tún wáyé, ìyẹn àpérò àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà, èyí tó wáyé ní Ìjẹ̀bú Òde. Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọọ̀ni Ilé Ifẹ̀ òun náà ni ó darí ìjókòó àpérò tọdún 1941, àpérò àwọn lọ́balọ́ba. Nígbà tó di ọdún 1942 kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà òun náà ló darí àpérò àwọn lọ́balọ́ba, èyí tó wáyé ní Benin ló ti wáyé, ìyẹn àpérò àwọn lọ́balọ́ba tọdún 1942. Tẹ̀rí pé ìtàn ò ní tán, ìtàn ò ní gbàgbé, torí pé ohun a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà bó bá dọ̀la. La fi sọ wípé ìtàn là ń kọ́ o, ẹ̀jẹ̀ àgbáyé ká ṣàyè rẹ̀. Ohun tá à ń ṣe lónìí ó padà dìtàn bó bá dọ̀la, torí pé ohun táwọn kan ṣe lánàá ló ti dìtàn táwa ń sọ lénìí.